أسرة المحبوب دورا عشتم بالخير دهرا أنتم لله قوم ورجال البر زخرا ما لكم غير المرام في ارتفاع الدين نشرا سعيكم نحو الماء. olóyún àti alẹ́nu rẹ̀ lálò ó ti jẹ́ méjì ló tún pa yẹn o ọlọ́run tó wá bá ṣe tó wá jẹ́ pé oyún ìbejì tún ní o oyún ìbejì ló tún pa yẹn lórí kó fẹ́ jẹ́ èèyàn láyé. man kana yuridu al-ajila ajalina lahu fiha ma nasha'u liman nuridu. ma nasha'u déédéé ohun tá a bá fẹ́ kó ní ni yóò ní déédéé nǹkan tá a bá fẹ́ kó ní òun ni ó ní. liman nuridu. ẹni tó bá sì wù wá nínú wa pé kó ní nǹkan yẹn náà ni. thumma ja'alna lahu jahannama yaslaha madhmuman madhura. ọlọ́run ẹ má jẹ́ kí n tàn yín súnmọ́ lẹ́yìn wá àgbà náà ó lè pẹ́ o ìmí wà ní wọn mo lè jẹ́ kẹ́mi rẹ̀ gùn ó lè pẹ́ láyé kódà ìmí lè lo owó rẹ̀ fáìmọye ọdún súnmọ́ àmọ́ lẹ́yìn ìgbà tó bá yá kí là á ṣe. ja'alna lahu jahannama. a specialize jahannama kan fún ìkan nínú àwọn jahannama orí gbogbo náà ní jẹ́ jahannama o mo ti sọ́ọ́rí dáadáa o gbogbo náà ní jahannama o kò sáyè láti sọ yẹn gbogbo náà ní jẹ́ jahannama gbogbo àlìjánnà náà ní jẹ́ jahannatu gbogbo àlìjánnà ní jẹ́ jahannatu bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan ni wáyé ṣe ní orúkọ wa lọ́tọ̀ọ̀tọ̀ tá a tún ní oríkì bẹ́ẹ̀ náà ni àwọn náà yẹn o iná sàyírì ń bẹ làásán ń bẹ òtọ́mọ̀ ń bẹ bẹ́ẹ̀ náà yẹn ọlọ́run ní àwa specialize iná kan fún nínú àwọn ọ̀nà jahannama. yasilaha. yóò jó iná yẹn yẹ̀sìláà kò rí pé ọlọ́run fẹ́ pé yẹ̀sìláà wò ọlọ́run fẹ́ pé yẹ̀sìláà wò yẹ̀sìláà ó dá dọ̀míru yẹn padà sọ́dọ̀ iná yẹn yẹ̀sìláà tí yóò jó iná yẹn. kò sí nǹkan kan tí ẹ̀dẹ́ ènìyàn yóò wá bára rẹ̀ nígbà tí bá ń bẹ nínú náà yẹn tayọ wípé yóò bára rẹ̀ ní ààyè àbámọ̀ yóò bára rẹ̀ lẹ́ni tí ń kábàámọ̀ wípé òun ò bá sì mọ̀ pé òun ó mọ̀ ṣe báyìí o. madhura. nígbà tí ó fi rí bẹ́ẹ̀ ni pé ihun tá a lò ní àlùkìámọ̀ ó kù ju èyí tí a lò láyé lọ. gbogbo yìí tá a wà lò ní àlùkìámọ̀ yẹn ènìyàn yóò wá wà nínú àbámọ̀ wípé yóò máa dé mọ́ ara ẹni. ayé ń kọjú lóòótọ́ àti èmi àti gbogbo ẹnìkankan nínú wa ọlọ́run má jẹ́ ká kú sínú ìkọjú ayé. ọlọ́run má jẹ́ akọ́jú ayé. ọlọ́run má jẹ́ akọ́jú òkò. ọlọ́run má jẹ́ akọ́jú gíga. ọlọ́run má jẹ́ akọ́jú rírí ṣe. èyí wípé a lè rìnrìn tó yàtọ̀ sí ìtọ́lọ̀ ọba ní kára. bẹ́ẹ̀ni àtàwọn tí wọ́n rìn lọ́dọ̀ àwọn àfáàkáfá ni àtàwọn tó rìn lọ́dọ̀ àwọn tó ti rìn ni ọlọ́run má dà wá papọ̀ mọ́kànkan ní. ọlọ́run má wàá jẹ́ kó di wípé àwọn èèyàn ó máa bèèrè ẹ̀sìn wa àwọn èèyàn ó máa bèèrè ìtẹ̀lé tàwọn ẹni ọlọ́run wa lọ́wọ́ wa kó tó di kó dá wa lóhùn kó tó mú un tẹ̀lé. ìyá kan sọ fún mi níjọ́ kan kò nídìí kó sọ ọ́ dùn bẹ́ẹ̀ lọ ibi tó sọ ọ́ dé yẹn kò ti tó ó dì mí lọ́wọ́ mú báyìí jọ náà ni ó ní ṣe o ó ní mo ṣe ohun tí ò yẹ kí n ṣe ó ní mo rìnrìn tí ò yẹ kí n rìn mo wọ ibi tí ò yẹ kí n wọ bí ṣe ń wí mò ń dá mọ́ lẹ́nu kó ti tó kí ni mo tún fẹ́ kó tún wí kò sí nǹkan kan mọ́ ó ti tú àṣírí ara ẹ̀ àforíjì ọlọ́run ló kù àforíjì ọlọ́run ló kù lórí kó fẹ́ lówó kọ́ o lórí ọ̀rọ̀ ọmọ ni lórí yí pé ń rí ikú ọmọ ìwà ń sáré èyí tó kù fóun bí ò ṣe ní bọ́mọ̀ lọ́wọ́ sórí pé ta bá ní ká wo ní ti ẹ̀dá ni a ní ìyá òun ò lẹ́bi
Allah. àmọ́ kò sí tí ẹ̀dá ṣe tí ò da tẹ́ẹ̀dá ò lẹ́bi ọlọ́run ò lẹ́bi ẹnìkankan o ọlọ́run ò lẹ́bi ẹnìkankan o má jẹ́ káwọn àfáàkáfáà kan tún kí ó burúkú fún ẹ o Allahu Akbar. ọ máa bẹ ọlọ́run ní o ọlọ́run ìṣọba tó ní kọ́sítọ́mà o Allah. àwọn èèyàn ò máa sọ̀rọ̀ ńgbà mí wọn á máa bọ̀rọ̀ jẹ́ pé ọlọ́run bí n ṣe sìn ọ́ tó àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí ọlọ́run nú o Allahu Akbar. ẹlòmíì ò sọ pé ọlọ́run kí ló fẹ́ kí n tún ṣe Allah. ẹlòmíì ò ní ọlọ́run adúrú bí n ṣe faragbó lẹ́nu ṣó yẹ kó jẹ́ mi irú àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ wo nìyẹn A'udhu billahi min zalik. ẹni tí wọ́n ní kó jẹ́ yẹn ṣé kìí ṣe ẹ̀dọ̀ ọlọ́run Fal-'iyadhu billah. àmọ́ ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ wa ó dì bẹ́ẹ̀ Àmín. ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wa ó súnmọ́ bẹ́ẹ̀ Àmín. ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wa súnmọ́ pé ìfẹ́ dì bẹ́ẹ̀ Àmín. ọlọ́run ó tó gbàdúrà wa Àmín. ó tó mú gbogbo tá à ń fẹ́ lé wa lọ́wọ́ Àmín. ìrù ilé tá à ń ṣe yìí nítorí ọlọ́run bá kó wa jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú ìgbésí ayé wa Àmín. gbogbo Almahbub ní ọkùnrin ní obìnrin kí ọlọ́run bá kó má ṣàyè gbọ́ àdúrà oníkálukú wa Àmín. kó má ṣàyè bí àbùkátà oníkálukú wa Àmín. bá a ṣe wá ṣe àdúrà níbẹ̀rẹ̀ fún Almahbub fún uda fún ta'awun fún ababu sheikh fún burhan àti fún àwọn ta'awun tí wọ́n ń bẹ lẹ́yìn mi yìí kí ọlọ́run bá kó má ṣàyè ṣe dáadáa owó ẹ̀ fún gbogbo ẹnìkan kan nínú wa Àmín. gbogbo oníkálukú náà ní máa ń sáré kó wọn bá dáadáa wájú bí dáadáa bá ń bẹ níwájú kí ọlọ́run bá jẹ́ kóun fúnra ara rẹ̀ ó dúró dè wá Àmín. kó má jẹ́ pé èyí tí a máa ṣe pákáleke ká tó bá a Àmín. bó bá wá ṣe pé ẹ̀yìn wa náà ni dáadáa wà kí dáadáa fúnra ara rẹ̀ ó lé wa bá ní Àmín. Àmín. ọlọ́run kò ní jẹ́ kí dáadáa wọ́n ó fò wá rú Àmín. kò ní fún àwọn ọmọ wa rú Àmín. kò ní fún àwọn ọkọ wa rú kò ní fún àwọn ìyàwó wa rú. Àmín. a wá fi àsìkò yìí ṣe àdúrà fún gbogbo Almahbub ní àwọn tí wọ́n rò pé bí a ṣe ń ṣe wá sí yìí ó yẹ kí yàtọ̀ ó máa débá kó máa débá kó máa débá ní gbogbo oṣooṣù nínú yàtọ̀ tí wọ́n rò pé kó máa débá bẹ́ẹ̀ ni bí wọ́n bá bi ẹ̀dẹ́ ènìyàn pé ṣé kò sí tó ní kò sí tán sì rí wípé bó ṣe rí ń jẹta bó ṣe rí ń jẹrin náà lórí lónìí wọ́n sì ń béèrè lọ́wọ́ rẹ̀ pé kò sí ó ní kò sí ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ń bẹ ń pa mọ́ra ni Allahu Akbar. èyí tó dání kẹ́dọ̀ máa lọ wájú kó máa lọ wájú ní oṣù tó kọjá lọ lọ́hùn irúṣẹ́ àyíkọ́lá fi jòkó Allahu Akbar. àwọn Almahbub náà ni wọ́n forí lórí wọ́n fi kùn lókun tí wọ́n wò ó pé káwọn ó ṣètò kí ṣíà èmi ọmọ kí ó ti fẹ́ máa ṣe wá sí kó ga díẹ̀ sókè ju ti bẹ́ẹ̀ ni wọ́n ní ìmáàmù tó bá fẹ́ ṣáájú kírun kò gbọ́dọ̀ rú wúyẹ́ lẹ́ni ìmáàmù ẹ má bínú pé mo tún lọ sínú ìdájọ́ fíkíù kò gbọ́dọ̀ rú wúyẹ́ lẹ́ni ìmáàmù tí ó fẹ́ ṣáájú kírun wípé èmi ni ìmáàmù bọ̀bá sì ráfà tó tún dádájọ́ mi fún ẹ kó púrúfù ẹ̀ lóríṣiríṣi ló ń gbédé wọ́n ní ìmáàmù tó fẹ́ kírun fún ni kò gbọ́dọ̀ wó pé torí mo ju gbogbo wọn lọ èmi special sí wọn òun ni mo ṣe ń bẹ níwájú ìmáàmù gbọ́dọ̀ rò bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ wá sẹ́mi rẹ̀ bẹ́ẹ̀ ìmáàmù ò sì gbọ́dọ̀ rò wípé ibi tẹ́mi dúró sí tó ga ju tiwọn lọ yẹn torí pé mo ga jù wọ́n lọ ló fà á títọ̀dọ̀ mi fi ga kódà nínú ìdájọ́ fíkíù àwọn kan tí wọ́n ní mímbàrí kò gbọdọ̀ yàtọ̀ sí ibi tí àwọn tó kù ti ń dúró kírun nínú àwọn ìdájọ́ àwọn kò sáyè fún gbogbo yẹn nínú àwọn ìdájọ́ táwọn lọ nípa rẹ̀ nìyẹn èmi náà wá gbọdọ̀ rò pé torí mi jẹ́ ọ̀gá Abdulrasheed pé Abdulrasheed ò mọ kí ó tó mi èmi mo mọ kí ó jù ú lọ ní sí àbí fi ga jù tọ̀dọ̀ rẹ̀ lọ àwọn tí wọ́n wá rò pé káwọn wá jẹ́ kí ṣí à ọmọ kéwú tí ó máa tọ́ kéwú fáwọn kó yàtọ̀ sí tàwọn tó kù náà ọlọ́run ọba fúnra rẹ̀
yóò fi àdìpèlé 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 yóò fi sí àpò ẹnì kankan nínú wa. Àmín. torí ìzákọ́mọ bíi libad sọ́kọ̀tà alibad bẹ́ẹ̀ ni ìdájọ́ fíkìú nìyẹn nínú almabubu níbí fardu kìfáyà la máa ń lò bẹ́ẹ̀ nìkan bá ti ṣe nǹkan gbogbo àwọn tó kù ti gbà páwọn làwọn ṣe kì í ṣe ẹgbẹ́ tẹ́nìkan wà wò pé àdúrà tọ́gà ṣe fún lágbájá lọ́sẹ̀ tó lọ àdúrà tiẹ̀ ló gbà irú bẹ́ẹ̀ kọ́ lélẹ̀ kì í sì ṣe àdúrà tẹ́nìkan wò pé wọ́n ti fi lágbájá lo àrísìkí wa irọ́ bí ọ̀rọ̀ ti Almahbub ṣe rí nìyẹn àwa ṣètò ṣíà àwa Almahbub ọlọ́run ọba fúnra rẹ̀ òun ni kó fi àdìpèlé 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 bàbá ní kí ọlọ́run bá kó má jẹ́ ká mọ ibi tá a ti mú owó àgọ́ nìyẹn o gbẹ̀yìn ò bá gọ̀ kò ní mọ ibi tóun ti mú owó ó gọ̀ ni ọ̀ ṣàdúrà kọ́lọ́ má jẹ́ ó tán bẹ̀ ni àlímùjẹ́ rójú àwọn èèyàn o ọ̀ ṣàdúrà kó máa pọ̀ sí ọ̀ ṣàdúrà kó bẹ́ẹ̀ ni o wá ní kó máa mọ̀ bẹ̀ nígbà tó gọ̀ òṣà níwọ̀n pákó ni mo ti mú ìṣà níwọ̀n pé báńkì FCMB mo ti mú ìnímọ̀ pé access mo na àyèrọ ọmọ bí tó tí mo kó máa pọ̀ sí ló dáa yóò wá máa pọ̀ sí ní àpò Almahbub lápapọ̀ yóò wá máa pọ̀ sí ní àpò ẹnìkankan wa náà ní àdáni ọlá àwọn ẹni ọlọ́run bá a ṣe wá ṣe àdúrà lórí ti ṣíà yìí bẹ́ẹ̀ náà la tún wá rí nínú àwọn Almahbub yìí bákan náà àbíká tó ń pé àwọn Almahbub yìí bákan náà ẹnìkan ṣọjọ́ ìbí nínú wọn gbà kan ó ní òun dá lábàá ipe gbogbo ẹni tó bá ti ń ṣe bóyá ọjọ́ bí àbí àwọn nǹkan kan òun fẹ́ kí wọ́n máa fi nǹkan kọ̀ọ̀kan sọrí nǹkan tí wọ́n ṣe láti máa ṣe fẹ́gbẹ́ ẹni ọ̀hún ó wá jíròrò pẹ̀lú àwọn Almahbub tó kù ẹ̀ ó ṣe lé wọ́n wá ń sọ fún mi láàárọ̀ yìí pé àwọn tó ti jíròrò ipa àwọn tó ti ṣe tẹ́ǹtì Almahbub mi ṣé títì rẹ nìyà bí ti òkè kìí ṣe títì rẹ branch wọ́n ní àwọn tó ti ṣe tẹ́ǹtì mi àdúrà àtàṣe lákọ̀ọ́kọ́ òun náà ni àtúnṣe lẹ́ẹ̀kejì àdìpèlé 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 ní kí ọlọ́run kó máa bá wa fi pààrọ̀ ibi tí a ti mú ṣé multiple àbálẹ̀ ò sí ń bẹ̀ ni ṣé multiple ló pọ̀jù àbí ló pọ̀jù àbálẹ̀ ní multiple náà ni so multiple. Àmín àmín àmín. Tábàlẹ̀ bá ti sọ fún wa pé multiple ló dáa àmọ́ nǹkan ló sọ fún wa pé ká ṣe tẹ̀kẹ́rà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àwa la kà ẹnu bàlágà fúnra wa òun ò mọ bàlágà tó ní àbí àǹbálẹ̀ so multiple ọlọ́run wá sí fún gbogbo wa lápapọ̀ wá sí fún gbogbo ẹni kankan nínú wa ọlọ́run ẹni ọlọ́run bá ṣe wá ṣe àdúrà tí wọ́n yìí afáànásì kémi ó tó wá ṣe rábànà tí a fi gbẹ̀yìn àwọn ìyá ọlọ́jọ́ bí méjì kan wà bí wọ́n ṣe ọmọ ọlọ́jọ́ bí àwọn ìyá ọlọ́jọ́ bí méjì mo fẹ́ àsìkò yẹ ká ti parí àwọn ìyá ọlọ́jọ́ bí méjèèjì afáànásì òkè ọmọ ọlọ́jọ́ bí náà bí wà ní ọjà sáfàwé lábà ń ṣàdúrà fáwọn ìyá ọlọ́jọ́ bí fún yìí ta fi ṣe ní àbáfáànásì óyá Kani àmín. Kani àmín. Àmín. Àwọn ọlọ́jọ́ bí méjì kí a tẹ́wọ́. Àfa ọ̀rẹ́ bí méjì lónìí ẹ̀sùn máa jú. Ẹ̀sùn máa jú. Ẹ bá wọn wá sí àmì síbí. Ẹ bá bàbá yìí. Alhamdulillah. Àyánà sí ẹ̀ bọ́ta. Ní nǹkan bíi Ọlọ́run bá ò nífẹ̀ẹ́ ojú kòkòrò yín níbi nǹkan kan àfi ní nǹkan méjì. Níbi kéèyàn máa ṣe àdúrà Ọlọ́run ní ojú kòkòrò kì í pọ̀ jù ń bẹ̀. àwọn Kéèyàn máa ṣe Almahbub sàlátù ojú kòkòrò kì í pọ̀ jù bẹ̀. Kéèyàn máa ṣe sàárà ojú kòkòrò kì í pọ̀ jù bẹ̀. àwọn àfáà
Sheikh Abdulhadi Muhammad Arabi Adibai Abdulmalik Almahbub. Nínú àwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀ tí a máa ń ṣe ń gbogbo ìgbà bá ṣe ń ṣe àdúrà yìí àwọn ọ̀gá ò fẹ́ ká máa sọ síta àwọn àdúrà kan tó wà ní àdúrà kọ̀kọ̀ ta tó ń ṣe nínú ilé èyí tá a ṣe ní ọ̀sẹ̀ tó lọ yìí tó parí ó ní a ti ṣe àdúrà ọjọ́ bí wọn yìí a ti ṣe nínú ilé àwa ti ṣe níjọ́ tí ó jẹ́ ọjọ́ yẹn gangan ọ̀gá fọ́kàn fẹ́ tún ká tún ṣe ní gbangba yìí ni kọ́lọ̀ kó wọlé ayé ànábì wa Muhammad àwọn ìyá wa méjèèjì tí Ọlọ́run ní kí ọjọ́ bí wọn kí ó ṣẹlẹ̀ gbígbàdúrà tí ó kalẹ̀ kọ́lọ̀ kó bá a ṣe fún wọn. Àwọn Almahbub ẹ̀ yá sọ pé àmín dáadáa. Kọ́lọ̀ kó bá a gùn yín lẹ́mìí. Àlàáfíà ara nínú omi ara nínú ọṣan ara nínú ẹ̀jẹ̀ ara nínú gbogbo oríkèéríkèé ara kọ́lọ̀ kó bá a ṣe fún yín. Àlùbáríkà àfa wa níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ni bá ṣe wá gùn tó náà ni kí oore akramakumullah. Wọ́n jọjọ́ rẹ̀. Allahu akbar. Oore láyé léyìí o nínú Almahbub yìí náà Ọlọ́run jẹ́ kó pin bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ kí irú rẹ̀ tún máa pọ̀ sí i. Tani 18 29 Allahu akbar 18 29 bàbá tuntun ní sẹ́kọ̀ọ́ tí ó tún gbé jáde bẹ́ẹ̀ ẹ tẹ́wọ́ gbogbo àwọn Almahbub afẹ́ ké àyà tí yóò ga jù fún wọn sí ẹ̀yẹ máa dàníyàn tí gbogbo oore gbogbo ìran oore láyé kọ́lọ̀ kó bá a ṣe fún yín gbogbo ìran ìdùnnú láyé kọ́lọ̀ kó bá a ṣe fún yín ìfàyàbalẹ̀ ìjẹjà kọ́lọ̀ kó bá a ṣe fún yín alibarika Maulana Sheikh Muhammad Arabi wájú ọ̀rọ̀ afa Abdulatif da aina huwa ẹ máa bẹ̀rẹ̀ yìí ẹgbẹ́ máàkì yẹn èyí máa dà níyàn tí yìí o ó yá ẹ̀sùn síbẹ̀ òun dà ọlá tẹ́jú rà ó yá Allahu akbar a'udhu billahi minash shaitanir rajim wọn ló kọ́ síwájú. Allahu akbar. Ẹ bọ́ síbò yìí ọlọ́run ẹ bọ́ síbò yìí bàbá ní gbogbo àrùbáyínà sáànà tátọ́lọ́run ti bẹ̀rẹ̀ gan nísìn ọlọ́run ti wá fẹ́ kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀ ṣe máa ṣe dáadáa sí láyé ọlọ́run ti kọ́ yín báyìí sí ọlọ́run ní kọ́ díẹ̀ máa ṣe kò ní kọ́ sí ní wọn láyéláyé. Bismillahir rahmanir rahim. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليجد بينكم كاتب بالعدل ولا يأبى كاتب أن يكتب كما يأمر الله وليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيا أو ضعيفا أو لا يستطيع أن يمل فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسيموا أن تكتبوا صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدلوا ولا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضر كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مكبودا فإن أمن بعد
منكم بعدا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليه لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لا ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملت على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله مولانا العظيم أشهد آمين أبي لا كسي آمين أبي لا كسي آمين أقول تقول لي آية aya tó lọ́wọ́ fi rán ànábì Muhammad sallallahu alaihi wa sallam bá a ṣe gbọ́ lẹ́nu Almahbub pé 6,666 ayas èyí tí wọ́n fi hàn wá. aya tó wá gùn jù náà Al-Qur'ani òní bàbá yìí ní ká kẹ́fọ́ yìí o inú ẹ̀ náà ṣe inú súrà tó sì gùn jù náà Al-Qur'ani náà ló wà. kọ́lọ̀ kó wọlé abó ṣe gùn tó náà kọ́lọ̀ kó fi gùn yín lẹ́nu. àmín. kóore yín náà ó máa gùn lọ láyé náà. àmín. bẹ́ẹ̀ni bá ṣe wá wo lẹ́gùn tó kò ní fi kan kò ní fi gbà kan lọ́wọ́ yín ẹ̀ ní jẹ́ tán o pẹ̀lú ògbó lọ́dọ̀ rẹ̀ ẹ̀ ní jẹ́ tán alibarika àwọn àfa wa wọ́n lápẹ́ ẹni tó bí àwọn àfa Mọ̀lánà Sheikh Muhammad Arabi bàbá ò jẹ́ tán wọ́n jẹ́ sẹ́kù àwọn náà wá ń jẹ àwọn náà tún ń jẹ wò jẹ́ tán àwọn ọmọ náà tún ń jẹ ọlọ́jẹ́ káwọn ọmọ yín náà jẹ o ọlọ́yà Ànábì wa Muhammad ọlọ́yà Ànábì wa Muhammad látọ̀dọ̀ yín àdúrà tí ok àfáàsọ ìdí ní kí n ṣàdúrà fún àkọ́kọ́ tẹ́ máa kọ́wọ́ bí ní àwọn òye ń bí gbogbo ìgbà nísìnyí látọ̀dọ̀ yín níta fẹ́ fi dúpẹ́ fọ́lọ̀ mo fẹ́ gbowó àdúrà tá a ṣe yìí ni tí bá gba títí yín tán àwọn tí wọ́n jẹ́ Almahbub wọn wá jáde pẹ̀lú yín lẹ́ẹ̀kan náà ẹ dákun alájà wa owó àdúrà tá a ṣe ni o ó yẹ kí n gba díá lọ́wọ́ yín ni ṣùgbọ́n ẹ kọ́ ṣe owó àdúrà yẹn wo bí jákè wọn tí wọ́n fún ẹ alájà nìyẹn ẹ yá súnmọ́ alájà torí Almahbub kì í wà láàyàn ni o ọwọ́ já àfa mi ní omi yẹn tí wọ́n ti kọ́kọ́ àkásà nulẹ̀ ti gbangba náà sì tún wà ń bẹ̀. àfa ẹ fi kasi tẹ múlẹ̀ yẹn ẹ sì ń nà lọ ẹ sì má dìde lẹ́ẹ̀kan sí ẹ nínú tán mo gbọ́ lẹ́nu Mọ̀lánà Sheikh níjọ́ kan yìí pé ẹni tí wọ́n bá béèrè owó lọ́wọ́ rẹ̀ tó bá mú owó lẹ̀ tó rẹ́rìn owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ni ẹlòmíì wọ́n béèrè owó lọ́wọ́ yóò ní ṣé bẹ́ẹ̀ gbà kan lẹ́ẹ̀kan kò ní púpọ̀ ni Ọlọ́run ní ṣe ti níbẹ̀ má lọ bá wọn àwọn tí wọ́n ń ṣe nǹkan ni o ti lọ bá yẹn wá dúró tì rẹ̀ gbogbo Almahbub lẹ́ẹ̀kan náà jáde dé ṣe báwọn èèyàn yín ni wọ́n ṣọjọ́ bí tí yín náà dé ń jọ kan ẹ dìde lẹ́ẹ̀kan náà ẹ dìde lẹ́ẹ̀kan náà ẹ dìde lẹ́ẹ̀kan náà gbígbàdúrà Ọlọ́run fi kárí ẹnì kọ̀ọ̀kan wa eléyìí tá a ṣe ní oṣù yìí Ọlọ́run mọ́ṣẹ́ láṣẹ náà o ẹni tó bá fẹ́ mówó lẹ̀ kó nà á straight máa àwọn owó wọn èrún owó àdúrà tó ṣe tiye kọ́lọ̀ kó yẹ kí gbèsè ayé náà ó nà gbogbo àwọn obìnrin náà ti débi èyí tá a ṣe ní oṣù eléyìí tá a ṣe lónìí ọlọ́mọṣẹ́ láṣẹ máa fún wa o ẹ̀sìn àmì ẹ̀mọ́ rojọ́ àní lẹ́tọ̀ tá a ṣe lé ní àtàdúrà tá a ṣe lé ní ọlọ́mọṣẹ́ láṣẹ mọ́ àwọn bàbá wọn ọlọ́mọjọ rẹ̀ wọ́n láéláé ẹ̀sìn àmì
ẹ mọ̀ pé tí ò bá rẹ̀ wọ́n là á fi ṣoríire ẹ mọ iye irú àwọn ọ̀rọ̀ owó iyebíye tá à ń gbọ́ lẹ́nu wọn ni bó ṣe ń ṣe wá láǹfààní mímọ̀ ni wọ́n ṣe wá láǹfààní gbogbo dáadáa bàbá ẹ̀ ní kú láéláé bẹ́ẹ̀ ṣe jádùn ní fún Mọ̀lánà Sheikh Muhammad Arabi gbogbo tó jáde lára yín àti tí ó tún máa jáde lára yín Ọlọ́run ṣe wọ́n lọ́mọ ọ̀dọ̀ náà ẹ̀rẹ́ ẹ̀ tó lè ṣe àmì ẹ̀rẹ́ tó lè ṣe àmì ẹ̀yin orí pé máa ń ṣàdúrà fún ẹ̀mọ̀ bóyá kẹ́ ìdìbò kẹ́ á fìgbà sí ni bàbá gbogbo tó jáde lára yín pátápátá Ọlọ́run ṣe wọ́n lọ́mọ ọ̀dọ̀ náà Ọlọ́run sì ní fìkà gbà kan lọ́wọ́ yín ọlá Muhammad níwájú Ọlọ́run ọlá Muhammad níwájú Ọlọ́run ọlá Muhammad níwájú Ọlọ́run ẹ̀yin ti jádùn ní fún bàbá gbogbo látòrí àlífà wa Muhammadul Mujib tí ó fi kárí gbogbo bí tí yóò dé láyé torí àwọn bàbá yìí ó sì pọ̀ ó sì ń bọ̀ ó sì máa pọ̀ sí i. Allahu Akbar. ìjọ kí ló máa lọ sí sàlẹ̀ síréètì ni ṣé ti yé owó ṣé kí ló ń sọ yìí kí n tó lọ bá máa ń ṣe é sí ká tó bọ̀ lọ síbi tá à ń lọ èyí ti kọ́kọ́ síwájú báwọn ṣé ti yé ẹ ṣe á rí bàbá ẹ ní kú láéláé Ọlọ́run ní fi àárẹ̀ ṣe yín ìbànújẹ́ ò ní bá yín ìdààmú ò ní bá yín bẹ́ẹ̀ ṣe ń dun gbogbo ayé nínú gbogbo àwọn ọmọ yín Ọlọ́run jẹ́ kí wọ́n máa rí dùnú ó bẹ̀rẹ̀ látọ̀rí ìyá Mují ìyá Hibà ìdùnnú tó ti wà lọ́dọ̀ yín ìbànújẹ́ ò ní wọlé tọ̀ Ọlọ́run ní lé yín kó di ẹrù yín ẹ tún ní tọ́bọ̀ mi wò mọ́ láyé ibi tẹ́ ẹ wà ilẹ̀ lẹ́wà dọ́jú alẹ́ ọlá Muhammad níwájú Ọlọ́run. ẹ ṣe àmín ẹ ṣe àmín Salatul Fatihi mẹ́ta. اللهم صل على سيدنا الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي آمين 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 آمين. Útúbà tí a fi parí ìjókòó lókù àmọ́ láàrin ìṣẹ́jú kan ṣé kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀yin ọlọ́jọ́ bíi Ajá Mariam bàbọ̀. ìyún tí àwọn Yorùbá máa ń wí ni pé Ọlọ́run má jẹ́ kéèyàn owó ọwọ́ ara ẹni gbogbo náwó torí tàbá náà fẹ́ bẹ̀rẹ̀ sí gbowó sí ọ̀pọ̀lọpọ̀ máa ṣẹ̀ṣẹ̀ máa wo ọwọ́ ẹnìkan ṣẹ̀ máa ti ẹnìkan síwájú owó tí èmi fúnra mi fẹ́ gbà lọ́wọ́ yín fúnra mi ń sìn báfa bá fẹ́ gbà á máa pẹ́ a sì ń lọ prógráàmù lẹ́sẹ̀kẹsẹ̀ dábàá ti ṣe rọ́bà náà èyí tó jẹ́ ti ọjọ́ bí ẹ̀ tí ó forí sọ dáadáa èlò ni wàá fún ẹgbẹ́ ká tó máa gbà tí ọgbà wọn tó kù ìyá ìṣàdá ajára bá pè yá ìṣàwà nílé ó yọ ìyá tètè sọ́ọ̀tì tó bá ti wá fún wọn yẹn kàn pín sí àpò ẹgbẹ́ méjèèjì àbí kàn pín sí women's wing ó lóun wá fún wa ní 10,000 owó òjókòó wá sí èyí gbogbo ẹni kankan ajára sídá ẹ má bọ̀ torí mi lè pé táwọn ọkùnrin máa fẹ́ pẹ́ tọ̀dọ̀ tí yẹn mo jẹ̀ ní pé kò ní pẹ́ ajára sídá ìdáhùn àwọn yìí máa ṣe mítìnì lọ́wọ́ ni ẹni tó bá rí kóhùn ní mítìnì tó ń fẹ́ ti kó wá sọ tiẹ̀ owó òjókòó èní irọ́ tí yín èlò ní tí yín èlò lẹ́yìn fẹ́ fílẹ̀ nídòkó èní 2,000 ó yá ẹgbà ṣé ọ̀dọ̀ ọkùnrin lẹ́yìn máa kó sínú àbọ́dọ̀ obìnrin ẹ máa kó síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ má jẹ́ owó wà lọ́dọ̀ ẹ máa pín sí méjì ń bẹ̀ ẹ má dàmí dúró mọ́ ní dáhùn ajáàlú ẹ̀lọ́gbọ̀gbọ̀ kùdùsì ó yá mẹ́ ìfẹ́ mábọ̀ mọ̀ ń pọ́jú jẹ̀ ó ní 5,000 ìgbà ọlọ́pàá láti nísìn speaker obìnrin ó yá tẹ̀ ọ́ sọ́ọ̀tì ẹ̀kẹ́ mọ́ bọ̀ ó yá ó yá wọ́n ní kẹ́kẹ́ sí méjèèjì
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. أسرة لمحبوب طورا عشتم بالخير دهرا أنتم لله قوما ورجال لبر زخرا ما لكم غير المرام في ارتفاع